Oh my god, ẹ káàbọ̀ sórí ìkànnì wa fún abalẹ̀ fún adáadáa fídíò tó ń ṣó lẹ́gbẹ̀ẹ́ wa sì máa fi ẹ̀ fún ẹ̀wọ́ inú fídíò tẹ̀ ń wó lẹ́gbẹ̀ẹ́ mi ló máa jáde tó tú pẹ́ẹ́pẹ́ àṣírí àwọn àṣírí tẹ́ pé tẹ́ ń kọ́ bá gbọ́ àlẹ́ máa ṣe ẹ̀wọ́ eléyìí ó sọ sí lẹ́nu ó buyọ̀ sí àkíndẹ̀ ló fà tẹ́ níbi tí àwọn àṣírí kàkàkàkàkà tó le tó báyìí bọ́sùn pé náà ń jó lórí rẹ̀ ní pé kí lọ búrẹ́ wá ẹ̀wọ́ tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ ní tẹ̀ǹdà àpòmọ̀kọ́ rẹ̀ bá wọn subscribe like comment kẹ́ share ẹni máa jẹ́ ká àǹfààní content yìí nígbàkúgbà lórí òkúta máa fi lé ta lágbo òṣèré gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé tá ò bá ti rí àwa kì í sọ kẹ́mi sọ pé fídíò wọn alẹ́ ìtàn máa play fún yàtọ̀ pọ̀lọpọ̀ evidence ta kó wá ẹ̀wọ́ fídíò náà rèé ẹ̀ka ṣùgbọ́n abẹ́ ń kó. ó gbogbo ní kòkó ṣe ti rí báyìí Ondo state láwa yó gbogbo kòkó ń bẹnu gbó Ondo state láwa ṣe ti rí ń ṣiṣẹ́ lọ́wọ́ ní bí 100 náà kó wá ti ṣiṣẹ́ lẹ́ẹ̀kan náà àárọ̀ òní ni ó wọ́n ti fa oko bí 20 acres ó ti lọ Ondo state láwa yó wọ́n ti fa gbogbo kòkó tán ṣe ti rí kòkó tí ń so àsóyawọ́ ṣe ti rí ọmọ kòkó kékeré àsóyawọ́ náà ń so ibi owó tí ń jáde rèé o wọ́n ti fà tán o ẹ ti parí Ondo state pátápátá báyìí o èmi ò kò sí nǹkan kan tá a fẹ́ mọ jẹ mọ́ báyìí ẹgbàwọ́ ẹ̀yin ìjọba ṣé èyí sì dá ẹ̀yin náà sì bímọ ẹ ti tà fún China kí la fẹ́ mọ jẹ ẹ̀yin pípù yìí ẹ̀ ṣé dá o ẹ wónú kòkó rèé ẹ sì ń fa ẹ̀yin náà sì bímọ ìtòbọ̀tán yóò ní dá o ẹ gbà wá o ṣé ẹ ti rí wọ́n ti fá Ondo tán o èmi ò mọ tó kù tá a fẹ́ mọ jẹ o igbó lọ sálálú ni wọ́n ti fá gbogbo ẹ̀ tán o ṣé ẹ ti rí ìkan tún ní àwọn bíi 200 náà ń ṣiṣẹ́ papọ̀ tán ń fáko ṣé ẹ ti rí ibi tí kòkó tí ń jáde l'Ondo state rèé wọ́n ti fá gbogbo ẹ̀ tán o 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 kòkó wẹ́wẹ́ tí ń so àsóyawọ́ ṣé ẹ ti rí inú kòkó wẹ́wẹ́wẹ́ àsóyawọ́ ní so ibi owó tí ń jáde rẹ̀ nínú Ondo wọ́n ti fá gbogbo ẹ̀ tán o ṣé ẹ ti rí wọ́n ti fá gbó tán o wọ́n ti fá oko tán pátá wọ́n ti parí Ondo ẹ̀yin ìjọba ẹ ṣàánú wa ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ṣàánú wa ẹ̀yin ìjọba o kí lè fẹ́ bá a ṣe ṣe yìí báyìí Ondo mọ̀ ti tán kí ló wá dé kí la ṣe ẹ torí di Ondo ibi tó wọ́n ti ń jáde fáwọn China àwọn òyìnbó wá jọba wa ẹ̀yin náà sì bímọ sódà mi sì rí ibà kí n dúná sí kó jóná láàyè ṣé ti rí bọ́ ṣe ń ti kòkó wó ṣé ti rí kòkó náà ń fáwọn o ṣé ti rí wàá dá wọn dúró wọn ò dúró wọn ti fákó tán o ṣé ti rí Ondo la wà yìí ẹ̀yin ìjọba ẹ dákun kí ẹ bá ṣe sí báyìí wọ́n mọ̀ ti fákó tán o ò mọ̀ dúró ojoojúmọ́ náà máa ń kó owó kínní wọlé ojoojúmọ́ náà ń fákó wọ́n ti parí Ondo ṣé ti rí wọ́n ti parí Ondo wọ́n ti fá Ondo tán ṣé ti rí wọn tiẹ̀ tó wá gbọ́ ẹ wọ́n lórí ibú èyí báyìí nísìn báyìí yóò tó mọ̀ tó fi kíní gbá mi ẹ ti rí báyìí wọ́n ti fákó tán o ìmọ̀ tó kù tá a fẹ́ mọ̀ jẹ́ o ṣé ti rí báyìí ṣé ti rí lórí igbó tójú kankan wọ́n ti fákó tán o wọ́n ti fákó tán o ẹ gbà wá o ẹ gbà wá o ẹ gbà wá o ẹ ti rí kúròtàná tí mo kó wọ́n ti fá ogbó Ondo state tán o ẹ wo kòkó bá ṣe ń wá kòkó ẹ wo bá ṣe ń wá kòkó gbogbo tọ́mọ èèyàn ti fi 20 ọdún dá tó ti fi 25 years dá tó ti jẹ̀yà tí ò lásọ méjì inú gbó wọ́n ti ń fà lónìí báyìí o wọ́n ti ń fà o ẹ gbà wá o ẹ gbà wá o ẹ̀yin gọ́fìmẹ̀ntì Ondo state ẹ gbà wá o yóò mọ tó kù tá a fẹ́ mọ jẹ báyìí o kí wá ló dé báwa nìkan ni ẹgbẹ́ bẹ́ẹ̀ síbẹ̀ rà lọ́jọba ní ẹ̀ta fáwa náà àmọ̀ sanwó rẹ ẹ gbọ́ o tí wọ́n la fẹ́ ṣe ṣe yìí báyìí ẹ̀yin ìjọba ẹ̀yin náà sì bímọ ẹ dákun wọ́n ti fagbó tán o.
ìlọsíwájú wo ló wà nílùú Àkókó pẹ̀lú àwọn ọba tó ní wọ́n gba ẹ̀sìn kí ni ìlọsíwájú tí ẹ̀sìn yẹn mú bá yín torí pé àwọn pípù wọn wá ń kó owó fún yín, wọ́n wá ń fún yín lówó láti fi ta ìran yín, ẹ̀dẹ̀ ta ìran yín nítorí owó. Ó wá di pé Fúlàní halẹ̀ mọ́ yín kó fẹ́ wá kógun jà yín. Fúlàní wá ń pa yín bí ẹni pẹran, Fúlàní lé yín kúrò lóko, Fúlàní bá ìyàwó yín sùn. Ṣé rò báwọn obìnrin tó ń kidnap sún wọn ń bá wọn sùn ni? But ta ló máa wá dé tá wá sọ wípé wọ́n bá òun sùn? Ẹ̀sìn gidi, ẹ̀sìn awọ́rò ni nàá, àbùkù gidi ni. Because obìnrin èèyàn nílò láti protect privacy wọn. Ọba Olúkàrẹ́ ṣe ní sáàrin mò ń wo lórí amóhùnmáwòrán kan, mò ń wo tó wé fílà láwàní tó sì wé sórí yẹn lójú ti rẹ̀, láwàní Islam ló ń wé sórí. Láláìsí mọ̀ wípé Fúlàní bí wọ́n ṣe ń dírẹ́sì, bí wọ́n ṣe ń wọṣọ, bí wọ́n ṣe ń múra, òun ni wọ́n wá fún ẹ̀yin lọ́balọ́ba wọ̀nyí tẹ̀sí rò wípé ẹ̀ ń ṣẹ̀sìn, láláìmọ̀ pé ẹ̀sìn. Ẹ wá wo nísìnyí, ẹ wá wo bí aṣẹ́ ṣe wá ń fàyà lọ́rùn ọmọ ọba, ẹ wá wo bá díẹ̀ ṣe wá ń jẹ̀ fún ara wọn. Àwa gbé ẹ̀sìn lórí bí háràhárà, àwa gbé ẹ̀sìn lórí bí Undertaker bọ́ ṣe ń ru pósí. Mo kí gbogbo wa tẹ̀ ń gbọ́ mi nínú ilé àtẹ̀yìn èèyàn mi lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣe rí nǹkan tí mo kọ̀ fẹ́ sọ, àwọn ọba wa, ọba kọ̀ọ̀kan nílùú kọ̀ọ̀kan, òun ni mo fẹ́ bá sọ̀rọ̀ lónìí. Màá kọ́kọ́ rọ̀ yín kábíyèsí o, ẹ mọ́ bínú o, torí nínú ọ̀rọ̀ nígbà mìíràn èèyàn lè sọ̀rọ̀ tá fẹ́ dàbẹ́ ni pé bóyá èèyàn sọ̀rọ̀ sórí adé, ìyìn sì ní tàbùkù kankan sórí adé torí pé ìdílé ọba náà ni mí, ọmọ ọba ni mí, tí ò ìdí nu n ò ní tàbùkù forí adé kankan. Àmọ́ nǹkan tèmi wá fẹ́ sọ lónìí, mo gbọ́ ìwé ìròyìn kan nílọ́lọ́ yìí tí àwọn àjọ ojúlalá kan fi ń ṣọ́rí intelligence square wa ní Nàìjíríà, tí wọ́n fi ìwé ránṣẹ́ sí 32 artillery wa ní Àkúrẹ́ ń bẹ̀rù wípé àwọn afẹ̀míṣòfò wọ̀nyí, àwọn agbésùmọ̀mí wọ̀nyí, wípé wọ́n tájẹ́tì ìlú Àkókó, wọ́n ṣàsọ àwọn ìlú tí wọ́n tájẹ́tì kódà include Ọ̀wọ̀ gan títí kan ara Èkìtì lọ́hùn, tí wọ́n sọ wípé àwọn ti rí kíní pé wọ́n fẹ́ dojú ìjà kọ wọn o, wípé so àwọn tó wà nílùú yẹn kán joyè ojúlalá kan fi ń ṣọ́rí. Now mo wá wò wípé níbo láti wọ wàhálà tá a wọ̀ wọ̀nyí, ìṣòro ìyọnu nǹkankan tá a wọ̀ wọ̀nyí níbo láti wọ̀ gan. Ṣẹ̀rí tèmi bá sì máa sọ̀rọ̀ mi, mo máa ń sọ̀rọ̀ kan wípé ibi tá a ti wọ nǹkan ni wípé ó dé lórí, a máa ń sọ̀rọ̀ pé alálẹ̀ ṣálálẹ̀ ò wá gbè wá mọ́ ni, ṣálálẹ̀ ò bá wa ṣe é mọ́ ni, ṣé alálẹ̀ ṣé kò gbọ́ tiwa mọ́ ni. Ó yẹ yín, à ń rúbọ, à ń ṣe gbogbo, at least bá a fẹ́ bá a kọ̀, kò sí ìlú tó wà lónìí tí kò ní ẹbọ àti ètùtù kan tí wọ́n ń ṣe ń bẹ́ẹ̀ lóṣooṣù. Ìlú Ìwó bó ṣe wà yẹn, tí ọba amúgbó wà ń bẹ̀ tó ń pariwo kìnnìkan wọ́n yìí ń ṣe ẹbọ, wọ́n yìí ń ṣètùtù ń bẹ̀. Ìlú Ìlọrin bó ṣe wà yẹn, ó ń ṣe ẹbọ, ó ń ṣètùtù ń bẹ̀. Ó yẹ yín nìsín, a kàn ń tanra wa ni. Àmọ́ mo wá rí wípé wọ́n ní bí ìpìlẹ̀ bá bàjẹ́ kí lo lódodo yóò ṣe. Ẹni tó bá sì ti gbàgbé orísun rẹ̀, gbígbẹ ló máa ń gbẹ o. Ó yẹ yín báyìí, odò tó bá gbàgbé orísun rẹ̀, gbígbẹ ló máa ń gbẹ. Mo wá rí wípé ìṣòro yìí gan bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn ọba aládé wa. Ó bẹ̀rẹ̀ ń bẹ̀ torí pé wọ́n ti gbàgbé orísun wọn. Nípasẹ̀ ẹ̀sìn dé, ó sọ pòfẹ́sọ̀, ó sọ di oní alágànná lórí. Ẹ̀sìn dé, ó sọ odidi master degree, ó sọ di alágànná lórí. Wọn ò ní nǹkan tó fi ń rorí mọ́ nípasẹ̀ ẹ̀sìn. Mo ń wo ọba Olúkàrẹ́ lánàá, ọba Olúkàrẹ́ ṣe ní sáàrin, mo ń wo lórí amóhùnmáwòrán kan, mo ń wo tó wé fílà láwàní tó sì wé sórí yẹn lójú ti rẹ̀, láwàní Islam ló ń wé sórí. Láláìsí mọ̀ wípé Fúlàní bí wọ́n ṣe ń dírẹ́sì, bí wọ́n ṣe ń wọṣọ, bí wọ́n ṣe ń múra, òun ni wọ́n wá fún ẹ̀yin lọ́balọ́ba wọ̀nyí tẹ̀sí rò wípé ẹ̀ ń ṣẹ̀sìn, láláìmọ̀ pé ẹ̀sìn òun lẹ́ ń ṣe. Alright, ibi tí mo lọ ni wípé ìtẹ̀dó olúkálukú wọ́n ti gbàgbé ẹ̀. Gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ, àpẹẹrẹ ìlú Ìdànrè yìí, tẹ́ bá lọ wo, tẹ́ bá béèrè lọ́wọ́ ọmọ Ìdànrè wípé kí ni orúkọ ọba àkọ́kọ́ wọn, ẹ rí pé orúkọ mi náà lọ máa dá fún yín. Wọ́n wá mú Arẹ́mi tán, Ọlọ́fin Arẹ́mi tán, wọ́n wá pàtì sẹ́gbẹ̀ẹ́. Wọ́n ò èrò ọkàn wọn ni wípé rárá o, Ọlọ́fin Arẹ́mi tán àwọn yàrás Ọlọ́fin Arẹ́mi tán adé idẹ tó wà nílùú Ìdànrè tí wọ́n ń dé, ta ló gbádé idẹ wá sí ìlú Ìdànrè tẹ́ ń lò? Ṣebí Ọlọ́fin Arẹ́mi tán ni àbúrò Odùduwà yẹn Lérìọlá. Ṣebí àbúrò rẹ̀ ló gbé adé idẹ tó máa fi wá tẹ̀dó Ìdànrè. Ní ìgbà yẹn Ìdànrè kan ni wọ́n ń pè Ifẹ̀ Òkè, òun ni wọ́n ń pè nígbà yẹn. Ó ní ìtàn tó dé bá tán fi jẹ́ Ìdànrè yẹn nígbà tí wọ́n wá dórí òkè tí wọ́n ní bó ṣe tẹ́ lọ́lọ́lọ́lọ́lọ́ tó ti sọ ètò tó ń fa sọ pé idán màlélẹ́ yìí
tó bẹ̀rẹ̀ sí jẹ́ ìdànrè níbẹ̀. Ọlọ́fin Arẹ́mi tán òun ni ọba àkọ́kọ́ ní ibi bẹ̀, ṣùgbọ́n wọ́n pàlànà Ọlọ́fin tẹ́ bá dé ìlú Ìdànrè, Ọlọ́fin Anglican Grammar School bẹ́ẹ̀ ó wà ní ṣe Yaba mo ló wà, Ọlọ́fin Anglican Grammar School bẹ́ẹ̀. Àwọn ìdílé tó sì ń jẹ́ Ọlọ́fin nílùú Ìdànrè wọ́n wà ń bẹ̀, ṣùgbọ́n wọ́n pa ìlànà wọn tì. Ẹni tó yẹ kẹ́ máa celebrate, tó yẹ kẹ́ máa birthday Jésù tí wọ́n ṣe lónìí, ṣebí àwọn ará British wọ́n fi rántí Jésù nìkan tó ṣe fún Ọlọ́run. Níta ànábì tí wọ́n ṣe ṣebí àwọn ará Àràbíkì wọ́n fi rántí ànábì lọ́dọ̀ tí wọ́n ní. Ẹ̀yin Áfíríkà ẹ̀yin wá gba ti celebration oní celebration, ẹ̀yin gbà, ẹ̀yin wá gbàgbé orísun tiyín. Ìgbà wo lomi yín ò ní gbẹ? Ìgbà wo ni ò ní gbẹ? Ó dà ẹ lọ wo ìlú Àkókó náà. Àwọn tó tẹ̀dó ìlú Àkókó, ǹjẹ́ àwọn lọ́balọ́ba ìlú Àkókó yẹn ǹjẹ́ wọ́n gbìyànjú láti wádìí ìtàn wọn láti mọ̀ pé o ìlú Ìkàrẹ́ o ta ló tẹ̀, ìlú Arigidi ta ló tẹ̀? Kí ni ìtumọ̀ Àkókó gangan? Ǹjẹ́ ọmọ Àkókó kan tiẹ̀ ti gbéra láti béèrè wípé kí ni ìtumọ̀ Àkókó? Wọ́n ní bígi bá lórí eré lugi, wọ́n ní tòkè la máa kọ́kọ́ ń yọ. Ká tó lè mọ ìtẹ̀dó Àkókó, ẹ jẹ́ ká kọ́kọ́ lọ wádìí wípé kí ni ìtumọ̀ Àkókó yẹn? Kí ni ìtumọ̀ rẹ̀? Kí ni ìtumọ̀ Àkókó? Àwọn lọ́balọ́ba wa wọn ò wá. Àwọn iṣẹ́ ìranù òun ni wọ́n celebrate sọba. Ọwọ́ alẹ́ nìkan ló dàbí pé mo rí tí mo ní kó dàbí pé wọ́n ṣe àwọn dìráì àwọn nǹkan tó yẹ kí wọ́n ṣe. Ọwọ́ alẹ́ onírun náà yá mo rí wọn náà tí wọ́n ṣe náà. Ṣùgbọ́n àwọn ọba ìyókù ẹ̀sìn yìí náà ní ra yìí, ẹ̀sìn tẹ́ẹ̀dẹ̀ gbà kò mú ìlọsíwájú bá ìlú yín. Ìlọsíwájú wo ló wà nílùú Àkókó pẹ̀lú àwọn ọba tó ní wọ́n gba ẹ̀sìn? Kí ni ìlọsíwájú tí ẹ̀sìn yẹn mú bá yín? Torí pé àwọn pípù wọn wá ń kó owó fún yín, wọ́n wá ń fún yín lówó láti fi ta ìran yín, ẹ̀dẹ̀ ta ìran yín nítorí owó. Ó wá di pé Fúlàní halẹ̀ mọ́ yín, wọ́n fẹ́ wá kógun jà yín. Fúlàní wá ń pa yín bí ẹni pẹran, Fúlàní lé yín kúrò lóko, Fúlàní bá ìyàwó yín sùn. Ṣé rò bá àwọn obìnrin tó ń kidnap ẹ̀ sún wọn bá wọn sùn ni? But ta ló máa wá dé tá wá sọ wípé wọ́n bá òun sùn? Ẹ̀sìn gidi, ẹ̀sìn awọ́rò ni nàá, àbùkù gidi ni. Because obìnrin èèyàn nílò láti protect privacy wọn. Nítorí pé kí ni o, a ti gbàgbé orísun wa. Ṣebí mo mọ ọmọ Àkókó kan, ọmọ kékeré tí Fúlàní ká mọ́kò nígbà kan tó kọ̀máàdì ìbọn kúrò lọ́wọ́ Fúlàní yẹn. Níbo ni agbára Àkókó wà? Níbo ni agbára Ọ̀wọ̀ wà? Níbo ni agbára Èkìtì wà? Níbi tó yẹ kó jẹ́ orísun òòṣà, níbo ni agbára yín wà? Ní ìpínlẹ̀ Ondo, níbo ni agbára yín wà? Wọ́n lu àwọn gọ́vnọ̀, wọ́n gba agbára lọ́wọ́ ọba, wọ́n gba agbára lọ́wọ́ àwọn ẹlẹ́ṣọ́ ààbò, wọ́n gba agbára lọ́wọ́ ọmọ onílùú. Gbogbo wa wá kọ doríkodò bí ẹkùn àgbò, àwa bẹ̀rẹ̀ sí ní wòran. Ẹ ti gbàgbé orísun yín, ẹ ti gbàgbé ẹ̀. Ọlọ́ba ẹ lọ wádìí kí ni ìtẹ̀dó ọba. Tẹ́ bá àwọn ìlú tí mò ń dárúkọ wọn yóò nídìí mo fi ń dárúkọ wọn. Ọba Ilé ìlú tó ti pẹ́ nì. Ká má tí wàá sọ ti Ìdànrè kì í ṣe ẹgbẹ́ Ọ̀wọ̀, ṣe mọ̀ bẹ́ẹ̀. Ẹjọ́ tí wọ́n bá kó wá ní Ọ̀wọ̀ gbogbo rẹ̀ ìlú Ìdànrè ọ̀dọ̀ Ọlọ́fin Arẹ́mi tán ni wọ́n pẹ́jọ́ wá ń gbà yẹn tán wá ń dá. Ẹjọ́ tí Ọlọ́fin Arẹ́mi tán ò bá lè dá, òun ni wọ́n tarí rẹ̀ sí Ilé Ifẹ̀. Òun náà máa tarí rẹ̀ sí Ilé Ifẹ̀. Ẹ wá sọ iyì àti ògo yín ẹ sọnù nítorí ẹ̀sìn. Ẹ wá wo nísìnyí, ẹ wá wo bí aṣẹ ṣe wá ń fàyà lọ́rùn ọmọ ọba. Ẹ wá wo bá díẹ̀ ṣe wá ń jẹ̀ fún ara wọn. A wá gbé ẹ̀sìn lórí bí háràhárà. A wá gbé ẹ̀sìn lórí bí Undertaker bọ́ ṣe rúpó sí. Ẹ jẹ́ á padà sórí ìsun wa. Ẹ̀yin lọ́balọ́ba, ẹ jẹ́ á padà sórí ìsun wa. Ẹ jẹ́ á padà sí ìpìlẹ̀ tí wọ́n fi mọ̀ wá. Ẹ jẹ́ ká lọ ké pe àwọn alálẹ̀ wa. Ẹ jẹ́ ká lọ ké pe àwọn alálẹ̀ ló lè ṣẹ́gun wọ̀nyí fún wa. Army ò lè ṣẹ́gun fún wa. Ọlọ́pàá ò lè ṣẹ́gun fún wa. Civil defence ò lè ṣẹ́gun fún wa. Àmọ̀tẹ́kùn ò lè. Ṣèbí Àmọ̀tẹ́kùn ló ti compromise nílùú ṣé Ọ̀ṣun nílùú Ọ̀ṣun. Ṣèbí Àmọ̀tẹ́kùn ló ti compromise níbẹ̀. Táwọn Fúlàní tán ti kó wọn pọ̀ mọ́ Àmọ̀tẹ́kùn. Ẹ wá wo títọ́ wọn á pa ń bẹ̀. Àwọn wọ̀nyí ò lè kó wa yọ. Ẹ já padà sí ìpìlẹ̀, alálẹ̀ ló lè bá wa ṣe. Ẹ já ro òòṣà kó òòṣà tá a bá mọ̀ pé wọ́n wá ń bọ́ nílùú olúkálukú. Ẹ jẹ́ ká lọ bọ ọba tó bá lóhùn òní bọ̀ṣà. Ẹ̀yin yúùtù ẹ jáde bójú òkú lẹ́lẹ̀ lẹ́pàá kẹ́ fi lé kúrò ní palace. Ọba tó bá sọ wípé òun ò ní bá yín ṣe pé kí àlàáfíà kó lè jọba nílùú, ọba tó bá takò ẹ̀yin ọ̀dọ́ ẹ jáde, bó lè dogun kó dogun, bó lè dìjà kó dìjà, ẹ fi òkúta ẹ fi lé wọn jáde kúrò ní palace. Come back to your ancestral way. Ẹ padà sí ìpìlẹ̀ táwọn baba ńlá yín tí wọ́n fi lélẹ̀. Ẹ̀yin lọ́balọ́ba wa, ẹ̀yin kó wa sínú oko ẹrú mọ́. Èyí tẹ́ kó wa, èyí tẹ́ darí wa, ó ti tó. Wọ́n pa wá bí ẹni pẹran ní ìgbà kan rí. Ẹ wò ó, owó mélòó nìyàn fi ra nǹkan tó máa jẹ? Bí àgbàdo bá ṣe lọ, iṣu adé, bí iṣu bá ṣe lọ, èsèsè adé, ìyẹn ìtílí, nǹkan kan báwọn. Ẹ wò ní Ìdànrè, kòkó wà, obì wà, ọ̀gbọ̀lọ́ wà, gbogbo ẹ̀ wà. Ṣùgbọ́n ní ìsìn ta ló lágbára láti lọ sóko mọ́? Wọ́n ti lé yín kúrò lóko, ẹ̀dẹ̀ lajú sílẹ̀, ẹ̀dẹ̀ ń wòran. Ẹ̀dẹ̀ lajú sílẹ̀, ẹ̀dẹ̀ ń wòran. Ọ̀nà òṣèlú lẹ̀ ń bá káàkiri.
ọ̀rọ̀ òṣèlú tó máa wá lọ kógun pààyàn níbí nísìnyí gómìnà ajáde á ní irọ́ ni wọ́n pààyàn torí pé kí ni torí pé ipò tó ń bá káàkiri ẹ̀yin lọ́balọ́ba adẹ̀fiyé jo ìyàwòdì ẹ ò lè gbádìyẹ ẹ jẹ́ ń bẹ̀ ọmọ yẹn á jẹ́ ń bẹ̀ ìran yẹn á jẹ́ ń bẹ̀ ẹbí yẹn á jẹ́ ń bẹ̀ ẹ̀yin ọ̀dọ́ ó wá kù sí yín lọ́wọ́ come out ẹ jáde ní ìlú Àkókó ẹ jáde síta ní ìlú Ọ̀wọ̀ ní Ọlọ́wọ̀ tí ẹ ń ṣe dáadáa ní tiẹ̀ bàbá wa Ọlọ́wọ̀ àrí wọn kí wọ́n ṣe dáadáa àti ìlú Àkúrẹ́ o àti ìlú Èkìtì o ọba tẹ́ ẹ bá rí kò sí kọ̀ọ̀kan pẹ̀lú òtòkè wọn yẹn tó bá tí ó bá wù wọ́n kan gbọ́ tó bá wù wọ́n kan máa gbọ̀ kó sí ètò kọ̀ mi ṣùgbọ́n àwọn tó jẹ́ ibi tó jẹ́ tẹ́rítìrì mi lè ní pariwo yìí ẹ̀yin ọba Ọ̀wẹ̀ ẹ̀yin lọ́balọ́ba Ondo state àti Èkìtì ẹ̀yin ọ̀dọ́ ọba tẹ́ ẹ bá rí wípé ẹni pé kí wọ́n ṣe ètùtù tí ó bá lè lógun lọ kó bá lè lé ọ̀tẹ̀ lọ tí ò bá ṣe ẹ jáde síta ẹ fi òkò lé kúrò ní pálásì àwa ọ̀dọ́ la láyé àwa ni leader of tomorrow tí wọ́n sọ ẹ stop ṣe bẹ́ẹ̀ ẹ̀yin lọ́balọ́ba wa ẹ̀yin ń tà wá sóko ẹrú mọ́ ẹ lọ mọ ìpìlẹ̀ tí a fi gbé ìpìlẹ̀ yìí lélẹ̀ ẹ lọ mọ ẹni tó tẹ̀dó ìlú yín ẹ lọ mọ nǹkan tí wọ́n lò kò sí ìlú kan tó tẹ̀dó tí ò lórí ifá tó tẹ̀ dúró ẹ lọ wájú odù ifá yẹn ẹ lọ ṣe àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe ẹ gbé ìgbésẹ̀ tí yẹ kẹ́ ẹ gbé ẹ fi orò kẹ́ fi lé ogun kẹ́ fi lé ọ̀tẹ̀ kẹ́ fi lé àwọn agbésùnmọ̀mí kẹ́ fi lé wọn kúrò nílùú ìlú adẹ̀tùbà ìlú àtúnṣe iṣẹ́ tán rán mi tán ni wá jẹ́ fún yín nìyẹn o.